Láyé ìgbà kan, nígbà tí iṣẹ́ tíátà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, púpọ̀ nínú àwọn èèyàn ni wọ́n máa ń fi ojú olè, ọ̀lẹ, onínàbì, aṣẹ́wó àti aláìníkan ṣe àwọn òǹṣèré sinimá àti tíátà nígbà náà. Pàápàá, ọ̀pọ̀lọpọ̀ ọmọ obìnrin ni àwọn òbí ti kọ̀ lọ́mọ nípa wípé ó yan iṣẹ́ tíátà láàyò. Ọ̀pọ̀ ìdílé míì ló fi orí ṣánpọ́n látàrí wípé wọ́n ń bá onítíátà lọ. Ṣùgbọ́n ìlú ti yí padà o, orin dẹ̀ ti change báyìí nítorí pé iṣẹ́ tíátà tí àwọn òbí ń lé àwọn ọmọ wọn kúrò láyé ìgbà kan ó ti wá di ohun à ń kówó ribiribi lé lórí. Púpọ̀ nínú àwọn tó ń ṣe eré tíátà lónìí ló ti di ìlúmọ̀ọ́ká, gbajúgbajà àti igba ojúmọ́ tí wọ́n sì tara bẹ́ẹ̀ ní owó lọ́wọ́. Wọ́n sì ń lọ sílùú òyìnbó, wọ́n ń ra ọkọ̀ bọ̀gìnì, kódà wọ́n tún ń kọ́ ilé aláràǹbarà, ilé ńlá, wọ́n sì ń ṣoríire lọ́nà yanturu. Nínú fídíò yìí, a fẹ́ bójú wo àwọn òǹṣèrébìnrin Yorùbá Nollywood actress tí Ọlọ́run ti gbà fún tí wọ́n ti rí jájẹ, tí wọ́n sì ti kọ́ ilé àwòdámi ẹnu dámi ètè. Bó tilẹ̀ jẹ́ wípé ààyè tó wà nínú fọ́nrán yìí ò tó nǹkan, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a dárúkọ díẹ̀ nínú wọn. Òǹṣèrébìnrin àkọ́kọ́ ni Fúnkẹ́ Akíndélé. Fúnkẹ́ Akíndélé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Jennifer. Ìràwọ̀ ńlá ni Fúnkẹ́ Akíndélé láàrin àwọn ẹkẹgbẹ́ ẹ̀, láàrin àwọn obìnrin tí wọ́n yan iṣẹ́ tíátà láàyò, ìyẹn Yorùbá Nollywood actress nílùú Nàìjíríà. Ìràwọ̀ Fúnkẹ́ Akíndélé kọjá bẹ́ẹ̀ lásìkò yìí o. Ó jọ wípé òun gan-an lọmọ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́. Ẹ wò ó, tá a bá ń sọ̀rọ̀ nípa ògbóǹtagì film producer tó jẹ́ obìnrin lùlù Nàìjíríà, iwájú ni Fúnkẹ́ Akíndélé wà o. Òun ló ṣe Jennifer Diary, ó ṣe Sùlíyà kan, Ayétòrò kan, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ó tún ṣe fíìmù kan tí wọ́n ń pè ní Tribe Called Judah. A gbọ́ wípé ilé ńlá kan tó ga yàtà ni Fúnkẹ́ Akíndélé kọ́ sí Amen Estate nílùú Èkó. Gbogbo àpapọ̀ owó tó fi kọ́ ilé ọ̀hún la gbọ́ wípé ó tó 200 mílíọ̀nù. Tẹ́lẹ̀ yìí bá ń jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ bá wa tẹ subscribe button, kẹ́ ẹ dẹ̀ like fídíò yìí, kẹ́ ẹ lè máa jẹ mùkútù ọlọ́kan òjọ̀kan. Ẹnì kejì ni Ìyábọ̀ Òjó. Àwọn èèyàn fẹ́ràn láti máa pe Ìyábọ̀ Òjó ní Queen Mother. Ṣé ká má parọ́? Ìyábọ̀ Òjó, òun náà jẹ́ pàtàkì. Iwájú ló dẹ̀ wà nínú àwọn òǹṣèrébìnrin Yorùbá tó fakọyọ láàrin àwọn ẹlẹgbẹ́ wọn. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, Ìyábọ̀ Òjó kọ́ ilé ńlá kan jọ̀ọ̀ràn sílùú Èkó, ìyẹn ní Lẹ́kí. Ilé ńlá ni Ìyábọ̀ Òjó kọ́ sí Lẹ́kí o. Ilé àwòdámi ẹnu sì ni àwòṣífìlà. Òǹṣèrébìnrin kan tó tún láàmìlàaka dáadáa láàrin àwọn Yorùbá Nollywood actress tí òrìṣà òkè ti jogún ilé fún, tí òrìṣà òkè tó ti yọ̀ǹda ilé fún, òun ni Tóyìn Abraham Àyìmàkú. Tóyìn Àyìmàkú ló fẹ́ òǹṣèrékùnrin akẹgbẹ́ ìyẹn Kọ́lá Àjẹyẹmí tí àwọn méjèèjì sì ń ṣe dáadáa nínú iṣẹ́ tí wọ́n yàn láàyò. Tá a bá ń dárúkọ àwọn òǹṣèrébìnrin tí wọ́n ti rọ́wọ́ họrí, tí wọ́n ti rọ̀hún jájẹ, tí wọ́n ti nílé lórí, tá a bá ti dárúkọ Tóyìn Àyìmàkú, á jẹ́ wípé kò ì tí ì pé. Victoria Island nílùú Èkó la gbọ́ pé Tóyìn Àyìmàkú kọ́ ilé jàǹrànjàǹràn tiẹ̀ sí, ilé mansion ni. Òun náà lẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí. Ilé téèyàn fi ń tọrọ ilé ni, ilé àwòṣífìlà àwòdámi ẹnu dámi ètè. Kò wá tán bẹ́ẹ̀ o. Láìpẹ́ yìí la tún gbọ́ wípé Tóyìn Àyìmàkú, ìyẹn màmá rẹ̀, ó tún ti ń ṣe bẹ́ẹ̀ kọ́ ilé míì tí ó jẹ́ ilé tó fakọyọ tó sì gáyàtà sí Lẹ́kí nílùú Èkó. A tún gbọ́ wípé ilé náà ló máa di ṣíṣí
láìpẹ́ yìí. Ẹlòmíràn tún ni Bíọ́dún Ọ̀kẹ́owó. Ọmọlé ni Bíọ́dún Ọ̀kẹ́owó kọ́lé tiẹ̀ sí. Ilé náà pàápàá kì í sì ṣe ilé kékeré rárá. Ilé tí a fi ń tọrọ ilé ni. Bíọ́dún Ọ̀kẹ́owó jẹ́ òǹṣerébìnrin Yorùbá tó rẹwà púpọ̀ láàrin àwọn akẹgbẹ́ ẹ̀, tó sì máa ń kópa tó jọjú nínú àwọn eré Yorùbá fíìmù tá a máa ń wò. Bó tiẹ̀ jẹ́ wípé a ò tí ì lè fìdí ẹ̀ múlẹ̀ iye pàtó tí Bíọ́dún Ọ̀kẹ́owó tó fi kọ́ ilé ẹ̀, ṣùgbọ́n bá a ṣe ń wò ó nínú fídíò yìí, a ó rí wípé ilé tó gá yàtà gbáà ni, ilé tí èèyàn sì máa fi ń tọrọ ilé ni. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa àwọn òǹṣerébìnrin tí wọ́n ti mókè tó òòṣà òkè ti jogún ilé alálùbáríkà fún, tá a bá wá dárúkọ Mercy Aigbe á jẹ́ pé kò ì tí ì pé o. Nítorí pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òǹṣerébìnrin Yorùbá tí wọ́n ń ṣe dáadáa nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò, òdú ni Mercy Aigbe náà, kì í sì ṣe àìmọ̀ fólóko rárá. Wọ́n ní Ògùdù ní Ọjọ́ta, ìyẹn nílùú Èkó, ni Mercy Aigbe kọ́ ilé tiẹ̀ sí. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, wọ́n ní odindi owó tó tọ̀nà dárìn dáadáa tó tó bíi 200 mílíọ̀nù, èyún 200 million naira, ni òun pàápàá fi kọ́ ilé tiẹ̀. Ní kòpẹ́kòpẹ́ ni Mercy Aigbe náà ṣe fíìmù kan tó kìkì ẹ̀ sì kàn. Òǹṣerébìnrin míì tá a tún máa dárúkọ tó fakọyọ, òun ni Lizzy Anjorin. Ilé Lizzy tó wà ní Lẹ́kí nílùú Èkó jẹ́ ilé kan tó láàmìlaaka púpọ̀. Kódà kó tó di wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òǹṣerébìnrin àtọkùnrin míì bẹ̀rẹ̀ sí í kọ́ ilé, ni Lizzy Anjorin ti kọ́ ilé tiẹ̀, nítorí pé Ọlọ́run gbà fún Lizzy Anjorin púpọ̀. Yàtọ̀ sí wípé Lizzy jẹ́ òǹṣerébìnrin tó dẹ̀ ń ṣe dáadáa nídìí iṣẹ́ tíátà tó yàn láàyò, oníṣòwò paraku, oníṣòwò tó gbajúgbajà nílùú Èkó, òun ni Lizzy Anjorin jẹ́. Bó tilẹ̀ jẹ́ wípé a ò lè fìdí ẹ̀ múlẹ̀ ní pàtó iye tí Lizzy Anjorin fi parí ilé ẹ̀ tó wà lÉkòó, ṣùgbọ́n ohun tá a gbọ́ ni wípé yóò tó bíi 500 million naira tó fi parí ilé ẹ̀ tó wà lÉkòó. Ṣé ẹ gbàgbé? Tẹ́lẹ̀ yìí bá ń jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ bá wa tẹ subscribe button, kẹ́ ẹ dẹ̀ like fídíò yìí, kẹ́ ẹ lè máa jẹ mùkútù ọlọ́kan òjọ̀kan tá a máa mú wá fún yín bó ṣe ń lọ láàrin àwọn òǹṣeré ilé wa.